ẹ jẹ́ kí n fún wa ní ìpèsè tí a máa fi ń tọrọ oore nǹkan ẹyọ kan ṣoṣo. Ìpèsè tó bá fẹ́ kọ́lé, o lè fi béèrè rẹ̀ pé nínú ọdún yìí o, mo fẹ́ kọ́lé. Tó bá fẹ́ ra mọ́tò, o lè fi béèrè rẹ̀ pé nínú ọdún yìí o, mo fẹ́ ra mọ́tò. Tí o bá ń ṣe físà tí wọ́n bá fún ọ, tó o bá fi béèrè rẹ̀, o rí físà náà gbà. Ìwọ ò rí ìyàwó fẹ́ ni, o bá fi béèrè rẹ̀, o rí ìyàwó fẹ́. Ìwọ ò rọ́kọ fẹ́ ni, tó bá fi béèrè rẹ̀, o rọ́kọ fẹ́. Iṣẹ́ ni ìwọ ń wá, o ò ríṣẹ́, o ò ríṣẹ́ tó máa ṣe. Oníṣẹ́ ọwọ́, àwọn tó máa ń gba contract nǹkan businessman ni ọ́, nǹkan ló dé fún ọ. Ọ wá fẹ́ olóore tó wẹ́ pé Elédùmarè ó gbé tí ọ tí ó máa gbéṣẹ́ fún ọ. Tó bá ṣe Elédùmarè ó gbé olóore ṣẹ́ fún ọ tí yóò máa ṣàánú rẹ̀. Nǹkan ẹyọ kan tó bá wù yàn lèyàn máa fi ń béèrè. Kódà tó bá gbé nítorí ọ̀tá tó ń gbógun tì ọ́, pé mo fẹ́ ká àṣírí rẹ tú, àṣírí rẹ ó tú. Tó bá fẹ́ borí ọ̀tá, ó borí ọ̀tá. Èèyàn wà ní àhámọ́, ó ti ẹ jẹ́ kí n rọra lo àhámọ́, ó ti yé yín ju bí mo ṣe sọ lọ. Àbí èèyàn wà nínú ìṣòro kan, tí ẹ bá gbé tán lórúkọ ènìyàn tán bá fi lè gba ìpèsè, wọ́n tú ẹni náà lẹ̀. Ẹ wá gbọ́ o, gbogbo àwọn nǹkan tí mo kà kalẹ̀ yìí, ìyẹn lè dá gbèdéke ọjọ́ o. Ẹlòmíràn ní, ṣé ọjọ́ tí àwọn bá ṣe náà ni? Ṣé ọjọ́ mẹ́ta ni? Ṣé ọjọ́ márùn-ún ni? Ṣé mẹ́wàá ni? Ṣé méje ni? Ṣé ogúnjọ́ ni? Ìyẹn lè sọ. Tó bá wu Elédùmarè, o lè rí ìyanu lọ́jọ́ kejì, ọjọ́ kẹta, ọjọ́ keje, ọjọ́ kọkànlá, ọjọ́ kẹtàlá, oṣù yẹn, oṣù tó tẹ̀lé, ìyanu lè ṣẹlẹ̀. Ṣùgbọ́n wọn ò ní jẹ ọ́ gbé. Tí wọ́n bá ti gba ìpèsè lọ́wọ́ rẹ, wọn ó ṣe ohun tó fẹ́ fún ọ. Bẹ́ẹ̀ ni. All request explanation mi ló kọ́kọ́ pọ̀. Ọba fi lè mọ bí ó ṣe ṣe ni. Bó la ti ń ṣe ìpèsè? A lọ ra ewúrẹ́ ìbílẹ̀, abo ewúrẹ́ tó ti bímọ rí, bóyá ẹ̀kan ẹ̀ẹ̀méjì ẹ̀ẹ̀mẹ́ta àbí jù bẹ́ẹ̀ lọ. Abo ewúrẹ́ tó ti bímọ rí dáadáa, a lọ ra ẹyọ kan. Tó sì jẹ́ ti ìbílẹ̀ tiwa, kì í ṣe tàwọn òkè ọya lọ́hùn. A lọ ra ẹyọ kan. Ṣá ti rà. Ìṣọkùnrin ló fẹ́ ṣe iṣẹ́ yìí, ìṣobìnrin ló fẹ́ ṣe iṣẹ́ yìí. Abo ewúrẹ́ ìbílẹ̀ náà ló lọ rà. Ẹ jẹ́ ká lọ ra àwo ìpèsè ẹyọ kan. Kì í ṣe ìtútù ara yìí tó bá fẹ́, wọ́n bá fẹ́. Ẹ jẹ́ ká lọ ra ìkódẹ tó gbó dáadáa. Kì í ṣe èyí tó ti run bọ́, tó ti yẹ́ rẹ̀. Ẹ jẹ́ ká ra ìkódẹ ẹyọ kan. Títóbi Ọlọ́run. Ewúrẹ́ yìí, tó bá jẹ́ pé ẹnu ọ̀nà ilé wa ni, tó bá jẹ́ pé èèyàn ló fẹ́ bá wa ṣe ẹnu ọ̀nà ilé rẹ̀ ni kó pa á sí. Tó bá jẹ́ pé ẹni yẹn gangan ilé rẹ̀ ló ti fẹ́ ṣe, kó pa sí ẹnu ọ̀nà rẹ̀. But tó bá jẹ́ pé ó fẹ́ gbé fún èèyàn ṣe ni, ẹni tó fẹ́ bá ṣe tí ó gba gbé ṣe yẹn, ká pa sí ẹnu ọ̀nà rẹ̀. Bóyá oní ṣíṣe ló fẹ́ bá ṣe, ẹnu ọ̀nà ènìyàn ni ká pa sí. Ṣé ẹ ti pa síbẹ̀? Iṣẹ́ àkọ́kọ́ tó kọ́kọ́ wà ní ibi iṣẹ́ yìí ni pé ọpọlọ ẹran yìí ló fi gbé ìpèsè. Tó bá ti mú ọpọlọ ẹran yìí, ẹ bá ti là, lẹ́yìn tí ẹ ti sún tẹ́ tọ́jú ẹran yìí tán, ọpọlọ yẹn nìkan lẹ kọ́kọ́ yọ. Ẹ kó sínú àwo ìpèsè, ẹ gbé sẹ́gbẹ̀ẹ́ kan. So wá rí ẹran tó kù yìí, iṣẹ́ tó wà ńbẹ̀ ni. Ẹran yẹn, kódà oníṣíṣe tó bá bọ́ sí wọn lé, ó lè jẹ́ ńbẹ̀, kò sára burú kankan ńbẹ̀. Àwọn tí ó bọ̀ jẹ ẹran yìí lọ gbọdọ̀ fún. Má pín fún àwọn tí yóò lọ jù nù. Tó bá ṣe é ṣe, kẹ dáná sí, kẹ ṣe àṣìṣe, bóyá oúnjẹ òkèlè, bóyá ìrẹsì, kẹ rọra ṣe sí, kẹ dì sínú kétékè àbí inú láílọ̀nù, kẹ lọ pín fún àwọn tí ebi ń pa, àwọn alùbárà. Ó dáa. Tó bá sì jẹ́ pé ẹ fẹ́ pín tútù ni, ó ṣà gbọdọ̀ jẹ́ dandan àwọn tí ó jẹ́, tí kì í ṣe àwọn tí ó jù nù. Ibi tí jíjẹ rẹ̀ tí mo fi, kódà ẹni tó bá bọ́ ọ ṣe, ó lè jẹ́ bẹ́ẹ̀, kò sí wàhálà. Ìwọ tí wọ́n fẹ́ fi porí gangan ló gbọdọ̀ jẹ́ nínú ẹran yẹn. Ṣùgbọ́n ẹran yẹn wọn ò gbọdọ̀ jù nù, àwọn tí ó jẹ ni. Ìdí nìyí tí a ti wulẹ̀ máa ń ṣe àṣìṣe. Tó rà mọ̀, ẹ lè gbé ibi páàtì ẹran yẹn fún yàn kan, bóyá
apá rẹ̀ lẹ́gbẹ́, apá ewúrẹ́ yẹn lẹ́gbẹ́ fún yàn kan, orí ewúrẹ́ yẹn lẹ́gbẹ́ fún yàn kan, ẹsẹ̀ rẹ̀ lẹ́gbẹ́, ìfun rẹ̀ lẹ́kún fún yàn kan, ìfun ewúrẹ́ yẹn lẹ́kún fún yàn kan, kẹ́ni ẹ kó kàn lọ dànù. Bí wọn ṣe kúkú máa ń ṣe àṣìṣì, a sì pín fáwọn tí ibi ẹ ń gbé fún wọn báyìí ojú yín kan làwọn ti máa jẹ pápápá. Ìyẹn báyìí ó ṣe pàtàkì o, ó ṣe pàtàkì o. Tó bá wà di alẹ́, èkó dẹ̀ yìí tó rà á wà fi gún ọpọlọ ewúrẹ́ yìí, á wà fi gún láàrin tí ó dùn ṣoṣooṣo. Ó wà gbé epo pupa dání, epo pupa mílíkì kàbí méjì, ó wà máa tọ́ sí, ó wà máa ṣàdúrà. Nǹkan ẹyọ kan náà ni ó béèrè o. Nǹkan ẹyọ kan náà ni ó béèrè o. Nǹkan ẹyọ kan náà ni ó béèrè. Nǹkan ẹyọ kan náà. Kódà tí èèyàn bá ń dààmú ìgbéyàwó rẹ̀, tó bá lò torí ẹni ẹ, tó bá mọ̀ orúkọ rẹ̀, tó bá lò pẹ̀lú ẹni ẹ, tàbí ohun ní fọ́tò ẹni ẹ, wá fi fọ́tò yẹn sí. Ọmọ ẹgbẹ́ ilé sọ pé ìgbà báyìí ni, ṣùgbọ́n tó bá gbìnà yá tán, onítọ̀hún mọ̀ pé òun kò nǹkan. Bẹ́ẹ̀ ni. Ọjọ́ tán bá sí fáìlì, wọ́n ní kọ́ọ̀pù rẹ̀ kún. Àbí wọ́n sọ pé wọ́n sí fáìlì kan, ọjọ́ tí ọwọ́ bá bá onítọ̀hún, yóò mọ̀ pé nǹkan bá. Wọ́n sì jẹ́ pé oore náà ló fi béèrè. Ilé dájọ́ o, ṣùgbọ́n wọ́n ó ṣe fún wọn ní jí ọgbẹ́. Àyàfi tí wọ́n bá gbà pèsè olówó. Ó wà máa tọ́ sí, ọmọ sàdá máa tọ́ sí, ọmọ tàbí ọmọ sàdá. Wọ́n ti kọ́ ti tó sí, tó ti mú kíní níwọ̀nba, tó ti mú ọpọlọ màlúù níwọ̀nba, tó ti tó apá. Ó lè gbé fún ara, wọ́n sì lè bọ́ gbé. Tí wọ́n bá ti wá gbà, tẹ̀sí ráwọn èèyàn pín fún tí wọ́n bá yín jẹ ẹran yẹn. Ẹ kú oríire, èsì ayọ̀ ní kí ẹ máa retí. Iṣẹ́ tó dájú ní Elédùmarè fún àlùbáríkà sí. Nọ́mbà mi ni 070 31 56 31 86. Ire o.